Now, nígbà tí ẹ lọ tán ní ọjọ́ yẹn, bàtà yìí aṣọ́kè ìṣẹ̀lẹ̀ lórí social media láti lè wọ́n aláàánú fún ẹni bí wọ́n ta oúnjẹ àìbẹ́ ẹ̀kọ́. Nǹkan tá a sọ fún àwọn Nàìjíríà náà wait sí ìyàlẹ́nu Ọlọ́run. Ẹ̀yìn kan wà láti London àtúntò fídíò yẹn àkọ́kọ́ fún wa 10,000 naira èké àkókò òtàbárí àtúntò 5,000 naira kan ẹ̀fà kẹ̀kẹ́ tí lọ́wọ́ ẹ̀kọ́ tí lọ́wọ́ sọ 5,000 naira ẹ̀kẹ́ tí wà lọ́wọ́ àná náà pè mí bí a bá tẹ̀ ọ́ sí wọ́n ní pé ìkan nínú àwọn ọmọ ní pé àwọn fẹ́ lọ ní school. Praise the Lord! Praise the Lord! Our Lord is good. I really appreciate. Inú mi dùn gan mi mọ̀ kó tí mo lè sọ. Ṣùgbọ́n mo mọ̀ pé nínú gbogbo náà ní pé ká máa fọpẹ́ fún Olúwa. Mo yìn ọ́ lógo. Olúwa ò ṣe. Àwọn married, ìwọ tí o dúró ti ẹni tí ò lẹ́yìn, ìwọ gbogbo ọmọ tí ò ní bàbá, ìwọ ọkọ òpó, Olúwa ò ṣe. Mo yìn ọ́ lógo. Mo dẹ̀ mọ̀ pé ìwọ tó o bẹ̀rẹ̀, ìwọ náà ni wà á parí ẹ̀. Mo mọ̀ pé òdẹ̀ ní dójú tì mí. Ìwọ tó dojú tì mí láti inú oyún ọmọdé láti oṣù mẹ́rin títí di àkókò tá a wà yìí. Olúwa mo yìn ọ́ lógo. Olúwa mo yìn ọ́ lógo. Mo yìn ọ́ lógo. Mo yìn ọ́ lógo nítorí pé ibi ọ̀sìn mi dé. Mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o, mo yìn ọ́ lógo. Ẹ ṣé ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ ṣé ogun mo dúpẹ́ o, ó tọ́gbọ́jọ pẹ́ lọ sàmà, ẹ ṣé gan ni. Lágbára lọ gbogbo ẹnikẹ́ni tó ràn mí lọ́wọ́ pé dandan kó rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Ojú òde ní tì gbogbo ọ̀nà kan náà ẹ máa bá ní pàdé. Olóore aláàánú òní wọ́n yín tìrantìran yín. Ẹ wá ní ṣọ́rẹ́ṣẹ́ gbogbo ibikíbi tó kù lórí àríyé yín. Ọlọ́run bá mi ṣe ní àṣepé. Mo ṣe ẹṣẹ́ ọgbọ́n, mo nílò ògùn, mo ṣe ẹṣẹ́ Ọlọ́run náà ni wọ́n pé àti ìfún sílẹ̀ láìláì. Now, Arimat, fóònù tẹ́ ń lò yẹn, ibẹ̀ ni WhatsApp nọ́mbà aláàánú yẹn wà. Dàdí àti láti kọ́ lórí WhatsApp bá ẹ bá fóònù rìkọ́dù fídíò yẹn, ẹ bá sèé yẹn, ẹ mú fóònù yẹn rìkọ́dù fídíò yẹn, ẹ lè fi yẹn gbé wọn. Torí wọn àbáyé sọ̀rọ̀ bá. Àbáyé sọ̀rọ̀ bá. Ẹ̀kọ́ tó báyìí sọ̀rọ̀, ó ti stop ẹ̀, wọ́n ti stop ẹ̀. Ìgbà wo kọ́ ṣe kọ́ sanwó ilé ilé ìjẹ? June ṣe June èmi náà. June 12 ọmọ mi náà. Tí máa pé 12 àlè. 10 padà. Glass ló wà. Pẹ̀lú ìlú wà ní. School wo ló lọ? Ó wà ní ìsàlẹ̀ ọdún máa ń bẹ̀rẹ̀. Ṣé kọ́kọ́ school ló wà private? Private school. Àbúrò ẹ̀kọ́. Ẹ̀kọ́ tẹ̀lé ìlú Kenneth. Kenneth. Ilé ìfẹ́. 6 àbí? Glass ló wà. Ó wà ní primary 1. Primary 1. Ọjọ́ ìfún ìsàlẹ̀ yìí. Orí kìíní tẹ̀ gbé dájú táìpọ̀ ìdòkò ìgbé bá mi fẹ́ kí ẹni fẹ́ sísè lè mọ́. Ṣé tọ́jú wọn nílé àlẹ́? Ilé ìfẹ́.
Richard Loriko. Richard. It's 5 days. That's the one. Ó wà ní nursery 2. Yes. That's one thing you say. In school. Yes. Ó ṣe ọ̀pọ̀lọpọ̀ sí. Yes. Báwo ni ṣe sọ? Àbúrò mi lọ yìí. Láti fi ṣe fún mi láti. Àbúrò yìí wọ́n. Mo tán sọ nípa òṣìṣẹ́ tí wọ́n wà tó ṣe nínú ìlú. Ẹsẹ̀ ní kí n pè wọ́n yìí.